Yawa ɗana, yadda turji Allah taimake ka. Muna gode ma Allah subhanahu wa ta'ala ya azirta mu wannan rana ta yau da muka wanda Allah azirta mu da makiya addinin musulunci a wannan yankuna namu da suka sosai sun tozartar da yan uwanmu. A bari a haska mota. Da ƙananan Wajen mota. Ẹ pẹ̀lẹ́ o kábíyèsí ọba ọlọ́fà ọ̀fọ̀fà ní Kwara. Ẹ dẹ̀ kú pàdé àná o, ẹ kú pàdé ẹ̀yin àti Fúlàní. Ṣùgbọ́n àwọn ọmọ kóòtù òjíire láti diaspora àwọn ló wá rán mi sí yín o. Iṣẹ́ tán bá dẹ̀ ti rọ ikọ̀ wọn ní kí n pa ọkọ̀, màá dẹ̀ jẹ́ iṣẹ́ tí wọ́n rán mi màá jẹ fún yín. Wọ́n wá ní kí n sọ fún yín o, ipò ẹ sọ wípé Fúlàní bàbá ńlá yín ni wọ́n. Ipò ẹ sọ wípé bàbá yín gangan pé Málì ló ti wá. Wọ́n ní ẹ sọ wípé kò sí nǹkan kan tó lè lé Fúlàní kúrò nílùú Ọ̀fà. Wọ́n ní ẹ sọ wípé kò sẹ́ni kankan tó lè lé àwọn Sẹ́ríkì kúrò. Wọ́n nítorí ẹ sọ wípé Fúlàní míì gan kò tiẹ̀ ń gbéde Fúlàní mọ́. Wọ́n lẹ ní míì gan kò tiẹ̀ mọ̀nà lé mọ́. Bẹ́ẹ̀ dẹ̀ lẹ ní míì ò gbọ́ Yorùbá. Wọ́n ní kí wá jíṣẹ́ fún yín o. Ipe tẹ́ ẹ̀ bá ṣọ́ra àtẹ̀yìn àti Fúlàní wọ́n máa padà lé yín kúrò ní ìlú Ọ̀fà ni. Mo ṣe ní kí n jẹ́ iṣẹ́ fún yín nìyẹn. Èmi dẹ̀ ti wá jẹ́ iṣẹ́ fún yín. Wọ́n ní tẹ́ ẹ̀ bá ṣọ́ra àtẹ̀yìn àti Fúlàní wọ́n ní wọ́n máa padà lé yín kúrò nílùú Ọ̀fà ni. Ẹ̀yin tèmi ó ti tún wá zẹ̀ báyìí o, ṣọ́rọ̀ yóò ti tún wá kọjá bẹ́ẹ̀ báyìí. Ọba ìlú Ọ̀fà òun ni arábìnrin yìí fà jáde lórí bí wọ́n ṣe tún lọ ṣe mítìn pẹ̀lú àwọn Fúlàní bandits. Ṣe rí ọmọkùnrin Fúlàní tẹ́yìn rí lórí àwòrán yìí, òun ló ń jẹ́ Túrùjí. Ìjọba ti ń wá tipẹ́tipẹ́, òun náà pẹ̀lẹ́ tó bá wọn ṣe mítìn lẹ́nu àìpẹ́ yìí náà. Still wọ́n ní àwọn ọba yìí wọ́n kọ̀ wọ́n yìí bá wọn ṣe meeting ṣẹ̀dẹ̀ mọ́ kó wọ́n mú ọba kan láìpẹ́ yìí tí wọ́n ní wọ́n fi àkáǹtì ẹ̀ gba owó fún àwọn Fúlàní. Òun ni bàbá Adébáyọ̀ tí wá jáde o, ó ní wàhálà gidigidi ń bọ̀ nílùú Ìkàrẹ́. Àwọn Fúlàní àwọn agbésùmọ̀mí wọ́n máa wọ ìlú Ìkàrẹ́, wọ́n dẹ̀ máa cause blood bath gidi gan. Wọ́n ní kó kìlọ̀ fún gọ́vnà ìlú yẹn o, wọ́n ní kó kó àwọn Àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn ológun ilẹ̀ Yorùbá, wọ́n ní kó rọ̀gbà lóyè ká. Wọ́n dẹ̀ ní nílùú Kwara ogun ń bọ̀ ńbẹ̀ náà, nílùú Èkìtì bákan náà wọ́n ní ogun ń bọ̀, nílùú Kogi wọ́n ní ogun ń bọ̀. Ẹjọ́ ibo la máa sá lọ báyìí? Ṣé àdìwá kọjú ìjà sáwọn pípọ̀ yìí báyìí because this is getting too much, is getting out of hands. Bí pé kò sí olórí ní ìlú yẹn, ìlú tí ò bá ti sọ lórí ní ìlú nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, bọ̀ ìlú tó lórí bá ti wà ṣó yẹ kí wọ́n lè tún máa ṣẹlẹ̀ ni. Wọ́n ní àwọn ọba àti àwọn politician àwọn náà ń gbàbọ̀dé yìí fún àwọn aráàlú. Wọ́n ní pípa igan ó yẹ kó ti dẹ́kun, ṣùgbọ́n àwọn tó parapọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí wọ́n ń pa àwọn aráàlú, wọ́n ní wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni o. Wọ́n ní ìjà tún máa ṣẹlẹ̀ láàrin àwọn politician pé àṣírí wọn máa tú rẹpẹtẹ gan. Bàbá Adébáyọ̀ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nílùú Nàìjíríà àti bí àṣèlébàrà lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Prophet Ṣẹ̀gun Adébáyọ̀. Please don't forget to subscribe, like and share. Mọ́ǹtì wo ni Olúwa sọ̀rọ̀ kan níbí fún àwọn state kankan? Ta ló rántí? Which month precisely did the Lord say something concerning some Ọlọ́run particular nìkan kó states? security jáde. That the Lord said they should put Ta ló rántí their àwọn security last month kọ́? men in some strategic locations. Who can remember the specific month? Oṣù August. The month of August. Ẹ tún kọ ohun tí mo tún rí ẹ̀kọ́ lẹ̀ o. Write what the Lord has shown me down. A fi ìlú kan wọ̀n mí l'Ondo State. I was shown a particular town in Ondo State. Wọ́n ń pe ìlú yẹn ní Ìkàrẹ́. The name of the town is called Ikare. Ọ̀sẹ̀ tá a lò tán lánàá ẹni wọ́n parí mítìn yẹn. It was last week that we finished yesterday that meeting was done and dusted. Kó má bàa jẹ́ pé láti Ìkàrẹ́ wọ́n máa lé
gbogbo àwọn tó wà ń bẹ̀ kúrò ẹ lọ kọ́lẹ̀ ẹ̀jẹ̀ dẹ̀ máa fẹ́ ṣàn. That there will be no bloodbath at Ikare. Write it down. Wọ́n tún sọ gẹ́gẹ́ bí ohun tí Olúwa bá mi sọ kí gómìnà state yẹn kó security kó allow àwọn ọdẹ kó allow àwọn àmọ̀tẹ́kùn láti surround gbogbo ìgbèríko ìlú yẹn. I'm saying it again. Let the governor of that state put his security men in position in the Ikare state, the hunters and other neighborhood security men. Let them be in place. Ó dárúkọ Kwara state. Ó dárúkọ Ọ̀ṣun state. I mentioned Kwara state, Ó Ọ̀ṣun dárúkọ state. Èkìtì state. I mentioned Ekiti state. Ó dárúkọ Kogi state. I mentioned Kogi state. Bẹ̀tí eléyìí. This in particular, Ìkàrẹ́ gbùngbùn ni mo rí. Ikare town to be precise. Ẹ̀yin gómìnà wọ̀nyí ẹ gbọ́ràn, ẹ̀yin ọba ẹ gbọ́ràn. Governors, kings, be obedient. Tí ẹ máa ń gbàbọ̀dè fún àwọn èèyàn. That you serve as agent of bewitchment for the citizens. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè yìí ẹ gbọ́ràn. Government of this nation, be obedient. Ẹ ṣe ní inú dídùn sí ìtàjẹ̀sílẹ̀ ẹ̀yin Why politician. do you rejoice in spilling blood, you politicians? Ẹ gbọ́ràn. Be obedient. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè yìí ẹ gbọ́ràn. Government of this nation, be obedient. Eléyìí máa worst gan-an, ohun tí ò sì dáa ni. This will be disastrous, and this is not good at all. Bóyá ń bẹ Ọlọ́run kó má ṣẹlẹ̀. I'm begging God that it should not happen. Kò dáa kí àlàáfíà kó má wà ní ìlú tàbí ní orílẹ̀-èdè. It's not good for the nation or the town not to have peace. Orílẹ̀-èdè tí ìtàjẹ̀sílẹ̀ bá ti ń pọ̀ tó ń pọ̀ tó ń pọ̀, ojú Ọlọ́run máa korò, ohun gbogbo máa wà standstill. A nation where they spill blood anyhow, the eyes of God will be bitter towards that nation and things will be stagnant. Ẹ gbọ́ràn. Be obedient. Ẹ̀yin politician, ẹ̀yin alágbára orílẹ̀-èdè yìí, ẹ ṣe jẹ́ kí ẹ ṣe bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ ronú kẹ́ ẹ kíwàdà. Politicians, the powerful ones in this nation, why not fear God and repent? Mo rí nǹkan yẹn mo bẹ̀rẹ̀ sí sun ẹkún ni. When God showed me that vision, I started crying. Ẹ gbọ́ràn. Be obedient. Ó sọ̀sọ̀ ẹ̀ ṣàlẹ̀ ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. In particular, the kings in the western part of the country. Ẹ̀mí ò jọ yín lójú, màálù tí ẹ̀ ń gbà jọ yín lójú. Life has no meaning to you, but the cow that you collect is meaningful to you. Ẹ̀ẹ́dẹ̀ lè yó. And you can never be satisfied. Gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. All kings in Yorubaland, Ẹ gbọ́ràn. be obedient. Ẹ gbọ́ràn. Be obedient. Ohun ayé yìí á bá ayé kọjá lọ. The things of this world will go with this world. Ẹ̀kan tí mò ń sọ ẹ sílẹ̀ o. Write this down. Ẹ̀kan tí mò ń sọ ẹ sílẹ̀ o. Write this down. Journalist kan pè mí, mò ń sọ fún journalist kan, mo ní àwọn kankan tún máa ń ṣẹlẹ̀ o. A journalist called me and I was telling the journalist some things are going to happen. Ó ní dádì gbogbo ohun tẹ́ ẹ máa ń sọ làwa máa ń record. And he said, Daddy, we normally record everything that the Gbogbo Lord ohun says Olúwa látẹnu to you. yín la máa ń record. We normally record the voice of the Lord through you. Wọ́n ní ẹgbẹ́ ṣe ń sọ náà wọn ò gbọ́. As much as you are saying it, they refuse to hearken. Ìbá tiẹ̀ jẹ́ pé ẹ̀yin politician ni wọ́n ń pa kó má pa àwọn ará ìlú, ìbá máa dá o.
It would have been much more better if they are killing the politicians and Ìbá not the tiẹ̀ citizens. jẹ́ pé ẹ̀yin ọba olè olójú kòkòrò ni wọ́n ń pa, ìbá mà dá o. It would have been much more better if they are killing the kings. Ìbá tiẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alágbára lórílẹ̀‐èdè ni wọ́n ń dojú irin tẹ́ ẹ kó fún wọn yẹn náà ń dojú ẹ̀kọ́ yín, ìbá mà dá o. It would have been better if they are using the ammunitions given to them to face and to challenge those that have given it to them. Ènìyàn máa tán. Human being will be finished, Ọlọ́run sì máa wà síbẹ̀. but God will remain. Ẹ̀kọ́ tí mo sọ ẹ sílẹ̀ o. Write this down. Eléyìí máa wọ́ọ̀sì ju gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀ lọ. It will be worse, disastrous than whatever has been happening before. Wọ́n mò ń bẹ Ọlọ́run kó má ṣẹlẹ̀. But I'm begging God that it should not Kó happen. má That ṣẹlẹ̀. it should not happen. Àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ á dìde láti gbàdúrà. We ministers of God, let's rise to pray. Jẹ́ á dìde láti gbàdúrà. Let's Ọlọ́run máa ń rise to gbọ́ pray. àdúrà. God answers prayer. Ọ̀pọ̀ wa láti dalẹ̀ májẹ̀mú. Many of us have compromised our stand. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á dìde láti bẹ Ọlọ́run. Let's rise to beg Ẹ God. jẹ́ á dìde láti bẹ Ọlọ́run. Let's rise to beg God. Àdúrà wa gbà o. Our prayers will be answered. Àdúrà wa gbà o. Our prayers will be answered. Àdúrà wa gbà o. Our prayers will be answered. Èkejì, The second one, àáfíìsàdúà we put it in prayer kí ooru that eats ó má lu àwọn èèyàn pa. Ooru, will not kill people. ooru. The heat that will be coming out, Ó rí pé ooru yìí máa tíìkì gan. it will be so thick. Ẹ jẹ́ á bẹ Ọlọ́run fún èyí o. Let's beg God that this will not happen. Ẹ jẹ́ á bẹ Ọlọ́run fún èyí. Let's beg God that this will not happen. Èyí tó jẹ́ ẹ̀kẹta, The third one, mo rí àwọn ìjọba ìjà ńlá ṣẹlẹ̀ láàrin wọn. I can see great fight among those that are in government. Mo dúpẹ́ pé mélẹ̀gbọ́n politician, mélẹ̀gbọ́n governor, mélàbúrò bí bákan tiẹ̀ ní gan olè náà máa lọ jà ńbẹ̀. Olè ni wọ́n ń jà. Mélẹ̀gbọ́n senator bí n bá ní olè ni wọ́n ń jà. Bí o sì lè gbàdúrà kan má jà toró lè ní wọ́n. Thank Olè God ní tọpasẹ̀ olè lórí I have no àpáta. siblings that are into politics, Gbọ́n ìjà ńlá máa ṣẹlẹ̀. but there will be a great fight among them. Ìjà yẹn kì í ṣe pé ìjà yẹn ti wà nílẹ̀ already ó máa ṣẹlẹ̀. The fight is already on the ground, it's going to happen, Ìjà yìí sì máa mú kí inú àwọn ìlú kan dùn. and it will make some towns to be happy. Yẹn kọjá lọ bẹ́ẹ̀. That one passed by. A máa pray fún Kogi state again, àgbàrá ẹ̀jẹ̀. We are going to pray for Kogi State again against bloodbath. Ẹ̀kan tí mò ń sọ ẹ̀ sílẹ̀ o. Write it down. Ẹ̀kan tí mò ń sọ ẹ̀ sílẹ̀. Write it down. Àṣírí àwọn tó lórúkọ wọ́n ń ṣe nǹkan ìkọ̀kọ̀ kan. Nǹkan ìkọ̀kọ̀. Wọ́n ń ṣe. Nǹkan tó ń ṣe yẹn, ìkọ̀kọ̀ tó ń ṣe yẹn, ó máa tú wọn láṣìírí. The names of some well-known people, some prominent personalities doing some things in the secret, that thing they are doing in the secret will be exposed. Lórúkọ Jésù, àdúrà wa gbà o. Amen. Ládùúrà rẹ̀ á gbà. Amen. Ọlọ́run ló wá rí, ó dẹ̀ máa rí. Amen. You've come here to see God and you're going to see Him. Tó o bá torí, a tún dá ẹ láre. Amen. If you see Him, He's going to justify you. Ó ní tó o bá rọ́ Ọlọ́run lórúkọ Jésù yóò ṣàánú fún ọ. Amen. If you see God,